àlàáfíà ni mo bá yín. Ṣé dáadáa lẹ wà ń bẹ̀ ọ́ gẹ́gẹ́ bí èmi náà ti wà níyìí. A kú òpin ọ̀sẹ̀ yìí, báwo ni ọ̀sẹ̀ yìí ṣe ó lọ dáadáa? Bẹ́ẹ̀, mo kí yín káàbọ̀ sínú ọdún tuntun. A kú àjọyọ̀ ọdún tuntun, ẹ káàbọ̀ sínú ọdún tuntun. Ọdún yìí á tù wá lára, ọdún yìí ò ní lè mọ́ wa. Ire àti àánú Elédùmarè kò ní fi ẹnì kọ̀ọ̀kan wá sílẹ̀. Àmín àṣẹ, àṣẹ ní tèdùà. Mo tún kí yín káàbọ̀ sórí ètò Yorùbá Lèmi fún ti ọ̀sẹ̀ yìí. Èyí ni ètò àkọ́kọ́ fún ọdún 2025. Ẹ káàbọ̀ o. Ṣé ẹ gbádùn 30 December yín dáradára? Ó dáa. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa, ètò Yorùbá Lèmi. Níbi tí a ti máa ń sọ̀rọ̀ nípa àṣà Yorùbá, òwe, ìtumọ̀ àwọn ọ̀rọ̀ Yorùbá, àwọn ìtàn Yorùbá lọ́lọ́kan ọ̀jọ̀kan, ìmúra, oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó dáa, kí ni ohun àkọ́kọ́ tá a fẹ́ jọ gbéyẹ̀wò lórí ètò lọ́dún yìí? Èyí tí yóò jẹ́ ètò wa fún ti ọ̀sẹ̀ yìí. Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ máa bá wa ká lọ. Ẹ káàbọ̀ padà sórí ètò Yorùbá Lèmi fún ti ọ̀sẹ̀ yìí. Ó dáa, lónìí ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa àwọn iṣẹ́ ṣíṣe ní ilẹ̀ Yorùbá. A máa wò láti ayé àtijọ́ àti ayé òde òní. Kí ni àwọn iṣẹ́ yìí tí a máa ń ṣe ní ilẹ̀ Yorùbá? Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé oríṣiríṣi ohun ni ìgbà àti àkókò wà fún. Àkókò láti ṣiṣẹ́, àkókò láti ṣeré, àkókò láti sinmi, àkókò láti jẹ ìgbádùn iṣẹ́ èyí tí a ti ṣe, àkókò fún oríṣiríṣi nǹkan, àkókò 30 December èyí tí a ṣe kọjá. Àkókò fún oríṣiríṣi láti gbádùn àwọn iṣẹ́ èyí tí a ti ṣe. Ṣùgbọ́n lónìí ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa àwọn iṣẹ́ èyí tí a ṣe. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ó ṣe kókó ó sì ṣe pàtàkì láti ṣiṣẹ́. Ọwọ́ ènìyàn ò sì gbọdọ̀ dílẹ̀. Ó ṣe kókó ó ṣe pàtàkì láti ṣiṣẹ́, láti lè ní ìmọ̀ kún ìmọ̀, láti rí owó, láti rí ayé gbé, láti tẹ̀síwájú nínú ìrìn àjò ẹ̀dá. Ènìyàn nílò láti ṣiṣẹ́. Yorùbá gbàgbọ́ wípé iṣẹ́ lóògùn ìṣẹ́. Nígbà tí a bá ṣiṣẹ́ ni ìṣẹ́ á máa dínkù. Ènìyàn gbọ́dọ̀ ní iṣẹ́ kan tàbí òmíràn lọ́wọ́ láti rí ayé yìí gbé, láti gbádùn ayé yìí, láti rí ohun rere gbé ṣe nínú ayé yìí. Ẹ̀bẹ̀ mi sí Elédùwà ni pé á bùkún iṣẹ́ ẹnì kọ̀ọ̀kan wa, á fi èrè sí iṣẹ́ ẹnì kọ̀ọ̀kan wa. Bí a ṣe ń gbìyànjú, Èdùmàrè á bùkún gbogbo tí a bá dáwọ́lé nínú ọdún yìí àti síwájú sí i. Àmín àṣẹ, àṣẹ ní tèdùà. Nítorí náà, iṣẹ́ ṣe pàtàkì. Èyí mú mi rántí ewì tí a kọ láti ọwọ́ J.F. Ọdúnjọ ní ọdún 1943. Iṣẹ́ lóògùn ìṣẹ́. Ṣé ẹ rántí ewì yìí? Iṣẹ́ lóògùn ìṣẹ́, múra síṣẹ́ ọ̀rẹ́ mi. Iṣẹ́ la fi dẹni gíga. Bí a kò bá rẹ́ni fẹ̀yìntì, bí ọ̀lẹ là á rí. Bí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé, àtẹramọ́ṣẹ́ ni. Ìyá rẹ lè lówó lọ́wọ́, bàbá rẹ lè lẹ́ṣin léèkàn. Bí o bá gbójúlé wọn, ó tẹ́tán ni mo sọ fún ọ. Ohun tí a kò bá jìyà fún bí kì í lè tọ́jọ́. Ohun tí a bá fara ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni. Àpalára, ìgúnpá nìyé kan. Báyé bá fẹ́ ọ lónìí, bí o bá lówó lọ́wọ́, wọn á tún máa fẹ́ ọ lọ́la. Tàbí bí o bá wà nípò àtàtà, ayé á yẹ ọ sí tẹ̀ríntẹ̀rín. Jẹ́ kí o dẹni tí ń rágó, kó wá rí bí wọ́n ṣe ń yínmú sí ọ. Ẹ̀kọ́ sì tún sọ ní dọ̀gá, múra kí o kọ́ dáadáa. Bí o bá sì rí ọ̀pọ̀ ènìyàn tí wọ́n fẹ̀kọ́ ṣẹ̀rínrín, dákun má farawé wọn. Ìyà ń bẹ fọ́mọ tí ò gbọ́n, ẹkún ń bẹ fọ́mọ tí ń sá kiri. Má fòwúrọ̀ ṣeré ọ̀rẹ́ mi, múra síṣẹ́ ọjọ́ ń lọ. Ewì iṣẹ́ lóògùn ìṣẹ́ látọwọ́ J.F. Ọdúnjọ. Ó sọ pàtàkì iṣẹ́ ṣíṣe fún wa ní àwùjọ àti ẹ̀kọ́ kíkọ́ náà ní àwùjọ wa. Ẹ jẹ́ kí a sọ àpẹẹrẹ díẹ̀ fún oríṣiríṣi àwọn iṣẹ́ tí a máa ń ṣe nílẹ̀ Yorùbá. Tí a bá wò iṣẹ́ kan tó jẹ́ gbòógì èyí tí àwọn baba ńlá wa máa ń ṣe, èyí tí wọ́n sì ń ṣe títí di òní, òun náà ni iṣẹ́ àgbẹ̀. Iṣẹ́ àgbẹ̀ ṣe kókó ṣe pàtàkì nítorí tí kò bá sí àgbẹ̀, ebi á pa kìsàkìsà sí wa lára.
ṣùgbọ́n nítorí wípé àwọn àgbẹ̀ wà láti gbin àwọn oríṣiríṣi nǹkan, àwọn oríṣiríṣi oúnjẹ tí wọ́n á gbìn ní oríṣiríṣi àkókò, ní oríṣiríṣi ìgbà, tó sì jẹ́ wípé nígbà tí wọ́n bá wù tán, wọ́n á lọ kó èrè àwọn nǹkan oko èyí tí wọ́n ti gbìn láti tà fún àwọn ènìyàn àti fún àwọn náà láti jẹ. Wọ́n á sì tà nínú rẹ̀ láti tún rí owó. Èyí jẹ́ iṣẹ́ kan tó ṣe kókó, ṣe pàtàkì ní ilẹ̀ Yorùbá, èyí tí a kò lè fi ọwọ́ rọ́ sẹ́yìn nítorí wípé ebi kì í ṣọ̀rẹ́ ara. A nílò láti jẹun, a nílò oúnjẹ láti fún wa ní okun àti agbára láti ṣiṣẹ́, láti tẹ̀síwájú nínú ìrìnàjò wa. Nítorí náà iṣẹ́ àgbẹ̀ jẹ́ iṣẹ́ kan gbòógì ní ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni, ó jẹ́ iṣẹ́ kan tó ṣe kókó tó sì ṣe pàtàkì. Wọ́n á tún máa sọ wípé àgbẹ̀ lọba, àgbẹ̀ lọba. Ó dáa, ẹ jẹ́ kí a tún wo àpẹẹrẹ iṣẹ́ mìíràn èyí tí wọ́n ṣe ní ilẹ̀ Yorùbá láyé ìjọ́un àti ní ayé òde òní. Ẹ jẹ́ ká tún sọ̀rọ̀ nípa iṣẹ́ ọdẹ. Iṣẹ́ ọdẹ náà jẹ́ iṣẹ́ kan tó ṣe kókó, ṣe pàtàkì nítorí ó fara pẹ́ iṣẹ́ àgbẹ̀. A kò lè jẹun láì fi ẹran sí orí rẹ̀. A ó rí i pé ní ọ̀pọ̀ ìgbà àwọn ọdẹ wọn á máa lọ sínú igbó láti lọ ṣọdẹ ẹranko, láti pa àwọn ẹranko bí ọ̀yà, òkété, oríṣiríṣi àwọn ẹran ìgbẹ́ yìí. Wọ́n á sì gbé wá sí àárín ìlú fún títà àti fún jíjẹ. A ó rí i pé iṣẹ́ yìí gbajúmọ̀ dáadáa ní ayé àtijọ́ àti ní ayé òde òní gan pàápàá, nítorí wípé oríṣiríṣi àwọn ènìyàn ló jẹ́ pé iṣẹ́ ọdẹ yẹn náà ni wọ́n sì yàn láàyò láyé òde òní tí wọ́n sì ń rí ìtàjẹ ṣe. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ ká wo àpẹẹrẹ mìíràn. Ẹ jẹ́ ká tún sọ̀rọ̀ nípa iṣẹ́ àgbẹ̀dẹ. Àwọn tí wọ́n máa ń ṣe àgbẹ̀dẹ ni a máa ń pè ní àwọn alágbẹ̀dẹ. A ó rí i pé iṣẹ́ àwọn alágbẹ̀dẹ náà jẹ́ iṣẹ́ kan tí ó ṣe kókó, ṣe pàtàkì jùlọ ní ilẹ̀ Yorùbá, nítorí pé bí àgbẹ̀ bá ń lọ sí oko, á nílò ọkọ́, á nílò àdá láti fi ṣiṣẹ́ oko, á nílò ọkọ́ láti fi kọbè èyí tí wọ́n máa gbin oríṣiríṣi àwọn nǹkan oko sí, bóyá iṣu ni o tàbí ẹ̀gẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n á sì nílò àdá láti fi ro oko, láti lè gbin àwọn nǹkan ọ̀gbìn wọn sí inú oko wọn. Kí ni àwọn alágbẹ̀dẹ máa ń ṣe? Àwọn ni wọ́n máa ń ṣe àwọn iṣẹ́ àgbẹ̀dẹ, wọ́n máa ń rọ bí àdá, bí ọkọ́, àáké àti àwọn ohun èlò mìíràn. Iṣẹ́ yìí náà jẹ́ iṣẹ́ tí ó gbajúmọ̀, a sì rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì yàn láàyò ní ayé òde òní náà fún iṣẹ́ ṣíṣe tí àwọn náà sì ń retí ajé ṣe. Ó dáa, bí mo ṣe ń sọ lọ, tí ó bá ní èyí tí ẹ rántí, èyí tí ẹ mọ̀, èyí tí mi ò sọ lónìí, ẹ lè fi sí ìsàlẹ̀ àwòrán olóhùn yìí ká tún máa sọ̀rọ̀ nípa rẹ̀ síwájú àti sí iwájú sí i. Ẹ jẹ́ ká tún sọ̀rọ̀ nípa iṣẹ́ òmíràn ní ilẹ̀ Yorùbá. Iṣẹ́ mìíràn èyí tí àwọn ènìyàn tún yàn láàyò ní ayé àtijọ́ àti ní ayé òde òní gan pàápàá, òun náà ni iṣẹ́ aṣọ híhun. Iṣẹ́ aṣọ híhun. Bí a bá ní ká wò, a rí i pé iṣẹ́ aṣọ híhun yìí, òun náà jẹ́ iṣẹ́ kan tí ó ṣe kókó, ṣe pàtàkì, nítorí pé àwa ẹ̀dá ènìyàn a ò lè ṣe láì máa wọ aṣọ. A ó sì rí i pé àwọn aṣọ tí wọ́n ń hun yìí, ó jẹ́ àwọn aṣọ ìbílẹ̀ tó jẹ́ aṣọ ilẹ̀ Yorùbá tí wọ́n fi ọwọ́ hun, èyí tí ó gbé àṣà àti ìṣe, tí ó mú ẹwà ilẹ̀ wa jáde, tí ó fi hàn. A ó sì rí i pé láyé òde òní a sì máa ń rí àwọn ènìyàn tí wọ́n máa ń hun aṣọ oríṣiríṣi bí aṣọ òfì, bí aṣọ òkè, èyí tí a sì máa ń lò láyé òde òní láti tí yóò tún gbé àṣà àti ìṣe wa lárugẹ. Ọ̀pọ̀ ènìyàn ni wọ́n sì ń ṣe iṣẹ́ aṣọ híhun láyé òde òní nítorí pé ó jẹ́ iṣẹ́ kan tí ó gbajúgbajà, tí ó gbajúmọ̀ gidigidi gan nílé àti lóko. Ní ìyí ni a ó fi àdàgbà ètò ọ̀rọ̀ sí fún tòní. Tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀, a ó tún máa sọ̀rọ̀ síwájú àti síwájú sí i nípa àwọn iṣẹ́ tí à ń ṣe nílẹ̀ Yorùbá láyé àtijọ́ àti láyé òde òní, ipa wọn ní àwùjọ wa, ipa tí wọ́n kó àti bí àwọn èèyàn ṣíṣe ń ṣe ní ayé òde òní láti gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ, láti ran àwọn èèyàn lọ́wọ́ ní àwùjọ láti fi rí ìtàjẹ ṣe. Títí di ọ̀sẹ̀ tó ń bọ̀, tí a ó tún máa láǹfààní láti tún máa pàdé ara wa. Adùnọlá Abọ́sẹ̀dé, ọmọ Ṣókan lórúkọ tí èmi ń jẹ́. Yorùbá Lèmi. Yorùbá Lèmi lètò yìí, ètò yìí ni Yorùbá Lèmi. Títí di ìgbà mìíràn, gbogbo wa la ó máa rí ìtàjẹ ṣe lẹ́nu iṣẹ́ tí a yàn láàyò láṣẹ Elédùà. Àmì àṣẹ, àṣẹ ń ti Èdùà.
Ire gbogbo lọ́nà gbogbo wa ó dàbọ̀.